àlùbáríkà àwòràwọ̀ àgbáyé tún ti sọ̀rọ̀ o. Kí ni wọ́n sọ? Ọ̀rọ̀ Portable mà náà sọ. Ọ̀nà àbáyọ ńlá nípa ìgbésí ayé Portable mà ni bàbá àlùbáríkà àwòràwọ̀ àgbáyé tú sí wẹ́wẹ́. Ẹ mú kalẹ̀ owó, ẹ mú kalẹ̀ ọmọ, ẹ mú kalẹ̀ sí ń jà ìkú bàálẹ̀ ọ̀rọ̀ kẹ̀tẹ́ ti gbọ́ ọ̀rọ̀ tí ó máa ṣe Portable ní àǹfààní. Káralé ẹ káàbọ̀ láńkẹ́rẹ́ ọ̀nà yín lólùfẹ́ wa mọ̀ kí yín o. Ẹ kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Èrègè Ọ̀rẹ́ntì àti bàbá àlùbáríkà owó ẹbí dànù ní ìlú Ìgbòdú. Kí la gbé wá fún yín lénìí, kí la ní lénìí, ẹ wá nǹkan fìdílé nǹkan. Ẹ ṣe báyìí, ẹ kú dáhùn, ẹ milẹ̀, ẹ mọ omi tútù, kẹ́ máa bá wa ká lọ. Bàbá àlùbáríkà wà ń kalẹ̀ owó ẹbí dànù ní ìlú Ìgbòdú láti yànnàná ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Bàbá o. Yèyé. Sá. Àdúpẹ́. Alihamdulilayi. Àdúpẹ́. Alihamdulilayi. Àdúpẹ́. Alihamdulilayi. Ọjà parí rẹ̀. Alihamdulilayi Rabbil Alamina. Ọlọ́run dákunjá wí bẹ́ẹ̀ nígbẹ̀yìn. Ṣùgbọ́n nísìnyí o bisimilayi rahmani rahim. Ọlọ́run a bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ rẹ̀ Ọlọ́run. Àṣẹ bisimilayi lọ́lọ́run fi dáyé. Àṣẹ gbogbo àwọn tí ń kara wọn kó nǹkan bisimilayi rahmani rahim àti gbogbo àwọn tí wọ́n ń lò sùn wọn ẹnu bisimilayi rahmani rahim. Ọlọ́run dákun abẹ̀rẹ̀ o, wọ́n lọ bá ìbẹ̀rẹ̀, wọ́n lọ bá ìparí. Ọlọ́run nígbà tó bá dìgbẹ̀yìn dákun jẹ́ ká sọ fọ́lọ́run pé alihamdulilayi Rabbil Alamina. Àti gbogbo ojú tí ń wò wá lórí ọmọ, lórí ayé wa, lórí iṣẹ́ wa, lórí ògo wa bá a ṣe wọnú ọdún tuntun. Ọlọ́run jẹ́ ká lè sọ fún pé alihamdulilayi Rabbil Alamina. Ọlọ́run jẹ́ a lè sọ bẹ́ẹ̀. Àmín. Bàbá mo rí pé green la lọ green. Nàìjíríà la wà tí ń dá. Nàìjíríà la wà. A ní ká gbé Nàìjíríà ga. A gbé Nàìjíríà ga nu. A ò dúpẹ́ lọ́wọ́ ọba Amẹ́ríkà, ó ti jù ú lù wọ́n. Ká máa green ló kù báyìí. A máa green. Ìjọba tó kù kan jù sí wọn. Kí gbogbo ẹ̀ máa green papọ̀. Àní kan jù ú lù wọ́n. Kí Nàìjíríà máa green díẹ̀. Bàbá lè ní lórí ètò ọ̀rọ̀ ọmọ yín Portable náà la tún gbé wá báyìí. Ọ̀rọ̀ ọmọ yín Portable tún ti wà ní àhámọ́ ọlọ́pàá o, kò ń yé wà láhàámọ́, wọ́n tún ti tì mọ́lé báyìí. Ìjọba ò gbà kán gba béèlì ẹ̀. Ìkan nínú àwọn ìyá ọlọ́mọ ẹ̀, àwọn tó bímọ fún un, ìyẹn kẹ́ ti bí ó ti bí ìkejì, ọmọ méjì ló bí fún báyìí ni ó bí fún un, ló gbé lọ ló ní kó lọ fi ọlọ́pàá mú lórí ìwọ́n jọ ní bóyá gbọ́n mi ò sí omi ò tó kan. Ẹ̀sìn mọ̀ pé tí Portable bá ti báyàn ní gbọ́n mi ò sí omi ò kó, ó ti wọ stúdíò nìyẹn, á ti lọ fi kọrin. Oríṣiríṣi ló bá gbé yẹn síta, lọ gbéra wọn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ, gbogbo ẹ̀ ó sọ títí ó sọ̀rọ̀ sí bàbá ẹ̀. Bàbá òun ò tọ́jú òun, bàbá òun ò mójútó òun, ó já àṣọ ẹ já mọ bóyá máa ń sọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹ̀ papọ̀ làwọn ọlọ́pàá wa ló gbé. Ṣùgbọ́n nígbà táwọn ọlọ́pàá wa gbé, kò bá àwọn ọlọ́pàá yẹn sọ̀rọ̀ pé bóyá kí lẹ fẹ́ kẹ́yọ̀ rẹ̀ mọ̀, wọ́n ní ọlọ́pàá ọ̀rẹ́ wa ni. Ṣùgbọ́n ṣe lòun náà tọ́ láìfù ló bá pariwo wọ́n ti dé o, wọ́n fẹ́ gé òun gbé o, ọmọ ìjọba lòun o, APC lòun o, kinní kan lòun. Ló bá jọ wọ jàkadì pẹ̀lú àwọn ọlọ́pàá. Nígbà tọ́rọ̀ dẹ̀ délé ẹjọ́, adájọ́ lọ́hùn sún ìgbẹ́jọ́ síwájú di oṣù tó ń bọ̀, oṣù kẹta, oṣù yìí wọ́n ní di oṣù yìí náà sùn. Wọ́n ṣáà ní kó lọ síbẹ̀ bí ọ̀sẹ̀ mélòó kan pé wọn ò ní gba béèlì ẹ̀ àfi tó bá padà wá, kó torí pé àwọn ọlọ́pàá tí wọ́n wá mú un tó dìjàkadì láàrin wọn sí ilé ẹjọ́. Èyàn ò dẹ̀ kí ń bọ́lọ́pàá dìjàkadì tó dìgbà táwọn yẹn bá wà ní ọjọ́ wọn tó lè gba béèlì ẹ̀. Èsì tán fún lọ́ọ̀yà ẹ̀ ní báyìí ń sìn ó wà láhàámọ́ ọlọ́pàá. Ṣé rí Ọlọ́run lágbára ni o. Ó ti ní mi ní dá sọ̀rọ̀ bọ̀bọ́ yẹn mọ́ torí awífúnni kó tó dání. Agbára. Wọ́n ní ìjàkadì. Ṣùgbọ́n lágbájá tó bá mi mú ìjàkadì máa dẹ́ o. Òwe yẹn ni Anthony Joshua
lọ́pàá fọ́mọ òyìnbó tó náà àlùfọ́ lẹ́nu ń jò ní wọ́n ní ìyá rẹ̀ ò fẹ́ gbẹ̀bẹ̀. ọ̀rọ̀ yẹn ni a wí fún ni kó tó dání ń làgbà ìjàkadì. Portable, mo pè ẹ́ lọ́tún mo pè ẹ́ lósì pé ọmọ dáadáa ni ẹ́, ọmọ ológo ni ẹ́, ṣùgbọ́n fa nǹkan tó ń fà yìí mọ́, má mu nǹkan tó ń mu yìí mọ́. Sórí àjàjù ní máa fa oníjàjàngbàlà, tá a bá wádìí ẹ̀ wò kì í jẹ̀bi. So gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi tó ńgbà tó jẹ́ pé àwọn èèyàn ìyàwó ẹ̀ ló bá jà, àwọn wọn lọ fọlọ́pàá mú. ó lè má wá ìyàwó yẹn lọ kó jẹ́ pé ìyàwó ló wá o. tẹ́ bá wá lọ tẹ́ bá wá bọ̀ wá láìtàlà Portable sábà jẹ̀bi, pọ̀tì tó mu oúnjẹ ó jẹ̀bi ọ̀rọ̀. gbogbo àwọn àti máa ń hù ń jẹ́ kó máa jẹ̀bi ọ̀rọ̀. tẹ́ bá ní ó sọ̀rọ̀ sí bàbá ẹ̀ náà, ó lè sọ ọ́ sí, ṣùgbọ́n ṣèbó náà ló ní bàbá ẹ̀. ọmọ tó bá bú bàbá ẹ̀ ṣèbó ọmọ lòun náà ń bí jọun, ọmọ tiẹ̀ náà àbúrò náà ni. síbẹ̀síbẹ̀ ṣá, tá a bá wò ọ̀tún tá a bá wò òsì, ọmọbìnrin tó fọlọ́pàá mú Portable wà látìmọ́lé, òun náà ò ní sunú ilé pẹ̀lú fàyàbalẹ̀. sórí téèyàn bá mú òkò lọ́wọ́ tó sọ ọ́ má di ọba tó bá fi kú, yóò mọ̀ sọgbà òkò. Yèyé Oge, téèyàn bá mú òkò ẹyọ kan tó sọ tó lé adìẹ kábíyèsí tó sọ mọ́ tó bá a lórí tádìẹ ọba kú, ẹni náà mọ̀ tún òkò 15 sọ, yóò tún òkò 100 sọ. gbogbo ẹnu mo fi sọ. ẹ bá ní kí nìdí? tán bá ní wọ́n lọ pàkùkọ adìẹ kábíyèsí, á ní adìẹ yẹn ń máa ń jẹ nǹkan ni, bí mo ṣe ní kí n lẹ̀kùn yẹn rèé. àtúbẹ̀dìyẹ mi. bó ṣe lọ bá díẹ̀ kábíyèsí lórí nù, ìmọ̀ọ́mọ̀ ṣe tẹ́lòmíì bá tún dé, lágbájá àṣẹwọ̀ lọ pàkùkọ adìẹ kábíyèsí, á ní bí mo ṣe mú ọwọ́ rèé, mo kàn ní kí n lẹ̀ mọ́ àkùkọ kó fi kúrò níbi nǹkan tí ń jẹ ni, bó ṣe bá dé ọba lọ́wọ́ nù. sọmọ pé èèyàn méjì ló sọ fún, bẹ́ẹ̀ni kẹta tún dé yóò tuntun sọ, bẹ́ẹ̀ni kẹrin tún dé yóò tuntun sọ, bẹ́ẹ̀ni karùn-ún bá tún dé yóò tuntun sọ. yóò lẹ́kọ̀ọ́ 100 kílẹ̀ tó ṣú o. ẹni tó bá ti ṣòkò sọ lẹ́ẹ̀kan o. ṣe rí ọ̀rọ̀ Portable, àánú Ọlọ́run ni. ó dàbí pé gbogbo bímọ ayé tó bá lọ́mọ wọn jọun lákòókò yìí, èmi wá wò ó pé àbọ́mọ tó kù lọ́dọ̀ Ọlọ́run lákòókò yìí ní kó sáyé ni, àbí bóun gbogbo wọn ṣe jọra wọn. ọmọ wòlíì ó jọ ọmọ àfáà, ọmọ àfáà ó jọ ọmọ pásítọ̀, ọmọ pásítọ̀ ó jọ ọmọ babaláwo, ọmọ babaláwo ó jọ ọmọ oníṣàngó, ọmọ oníṣàngó ó jọ ọmọ ìmáàmù, ọmọ ìmáàmù ọba ní kínìdí o. ọmọ wòlíì ń dirun láyé tá a wà yìí, ọmọ àfáà ń dirun láyé tá a wà yìí, ṣe bóníṣàngó ló ní irun dídì. báwo ni gbogbo àwọn ọmọ wa ṣe wá dàbí ọmọ oníṣàngó? àbọ́mọ tó kù lọ́dọ̀ Ọlọ́run ní kàn tì síta fún wa ni. ẹni bá lóun ò nírú rẹ̀ àfẹni tí ò bá bímọ lákòókò yìí o. ìyàwó tó fẹ́ irú ẹ̀ ni. kí ni o ní mo wí? ìyàwó tó fẹ́ irú ẹ̀ ni. ẹni bí ahun ní ìyàhùn. kí ni o ní mo wí? ẹni bí ahun ní ahun. èèyàn bí ìgbín ní ègbín. èèyàn bí ìgbín ní ègbín.
téèyàn bá rí bí ìgbín kò lè rí ìgbín he lóko, òru nìgbín ó rìn. Ẹni tó bá rí bí ìgbín ní ó jáde lóru ní ọmọ wá gbìn kì í. Kí ni o ní mo wí? ẹni tó bá rí bí ìgbín ló máa jáde lóru àwọn ọwọ́ ìgbín kì í. Yèyé oge ọmọ tó wà láyé òde òní, àfi abiyamọ tó bá fúnjà dáadáa. Gbogbo wa pátá tá a bá ń tanra wa lókù. Abiyamọ mélòó ló lè búra pọ́mọ òun ọmọ tẹ fóònù kọ́mọ ṣe yahoo? Abiyamọ mélòó ló lè búra pọ́mọ òun kọ́mọ lọ kílọ̀bù? Abiyamọ mélòó ló lè búra pọ́mọ òun ò sínú ẹgbẹ́kẹ́gbẹ́? Ṣá bá wọn débẹ̀ ni? Tẹbí wà táwọn bá wù láàfin wò pé àbọ́mọ yìí ṣe kinní ni. Gbogbo ilé ni wọ́n sì wà, àfàánú Ọlọ́run o. Gbogbo ilé ni wọ́n sì wà, àfàánú Ọlọ́run o. Gbogbo abiyamọ ayé ẹ tún ṣòkòtò sán. Ọmọ ò sá kàwé láti iléèwé kẹwàá lọmọ tí ń wọ ẹgbẹ́kẹ́gbẹ́, wàláì tàláì mi ò ń sọ̀rọ̀ àbòsí o, wàláì tàláì mi ò ń sọ̀rọ̀ àbòsí o. Ọ̀rẹ́ ní sọ́ni dolè, gbogbo obìnrin kọ́ ní fẹ́ ṣaṣẹ́wó, ọ̀rẹ́ ní tì wọ́n débẹ̀. Sọ́mọ wá ní kàwé mọ́ ni? Tọ́mọ bá wá lọ iléèwé ṣé kò ní lọ́rẹ̀ẹ́ ni? Ṣé gbogbo òbí lòbí ọmọ bá a lọ? Àánú Ọlọ́run ló lè bá wa tọ́mọ o. Àkókò ìgbà tàbí a máa ń sàn járe o. Gbogbo àwa abiyamọ jọ ìyà méjì ni wọ́n ń jẹ wá báyìí. Ọba ní kí nìdí? ìyá mélòó báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Àjẹyà àwa fi sin àwọn bàbá wa ni. Àwa lo oko, àwa tún da màálù, a tún lo oko, a tún lọ ṣẹ́gi, a tún lọ gbé ọdẹ, a tún lọ pa ẹran táwọn bàbá wo fi jẹun. Wọ́n á ní ká lọ ya, bàbá wo sọ fún wa ní níjọ́ tá a bá da màálù lọ pé ká lọ ya gílíntì wá, a sì ṣẹ́gi bọ̀. Ká lọ ya gílíntì wá yìí ká lọ gbé ọdẹ ní o. Ńbẹ̀ láti pe horo, ńbẹ̀ láti pakún, ńbẹ̀ láti pa àṣà mú nǹkan wálé tí wọ́n ò fi jẹun. Àwa náà láà sì roko, àwa yìí ni èmi yìí pẹ̀lú fáwọn òbí mi. Mo tún bọ́ lé kéwú, bẹ́ẹ̀ náà mo tún bọ́ sí. Àfìgbà tí mò ń kó oògùn ni mo rí gbádùn díẹ̀. Ó ní pé tí wọ́n bá fún mi lẹ́ran méjì n lè jẹ jù kan lọ, tọ́bẹ̀ bá dùn jù n lè jẹ. Mo jẹ̀yà láyé. Owó ò wọ̀ mí lójú. Èmi bẹ́ẹ̀ pé èèyàn ò fún mi lówó. Tí n bá mọ̀yàn rí mi ò ń ṣiṣẹ́ fún. Tí n bá mọ̀ rí ní gbé kọ́ọ̀lù ẹ, ntọ́ bá wò kó jẹ́ o jẹ́ fẹ́lẹ́dà rẹ̀. Ibi wọ́n ti tọ́ àwa ní bẹ̀rẹ̀ nù. Ọmọ mélòó la wá lè rí tọ́ bí wọ́n ṣe tọ́ àwa mọ́? Sáwọn ọmọ tèmi ní wàá sọ fún wọn pé ẹ lọ ya gílíntì wá, tí wọ́n wà jáde sóko tí wọ́n lọ pe ehoro, tá máa gílíntì, tá mú ikún, tá mú ehoro. Wàhálà láṣẹ lóko. Wọ́n kàn sọ fún wa ní kí lẹ̀ ń ṣe ń bẹ̀ ọ́n? Ní lọ gbẹ́, kẹ́ tó lọ gbẹ́ ìrọ̀lẹ́ wá lọ ya gílíntì wá o. Kò sí ní tá fi jẹun o. Èyí sì wo jí kálukú yín ó mú bọ́ ẹ mọ́ pàápọ̀ o. Bá ṣe jáde, ohun ẹyọ kan láàgbọ̀. Ọmọ mélòó ní ń gbọ́hùn òbí ẹ̀ mọ́? Àfàánú Ọlọ́run. Ṣùgbọ́n táwa rí ńjọ́ náà lọ́hùn, àwọn òbí wa wọ́n ó pe àfáà yìí, wọn ò dá wòlíì yà sọ́tọ̀. Níjọ́ tó orí kan máa ń fọ́ mi, òyìnbó kan fadá ni ọ̀rẹ́ dádì wa. Wọ́n ní kò bímọ, bàbá wa ní yóò bímọ. Wọ́n wá ní kí n hàn tú kan fún un, àwa ṣe é fún un. Innama amruhu ìsọ̀rọ̀dọ̀sọ́yà àyàkùn làlàó kún fàyàkùn. Mo wá hàn tú yẹn, a wà lọ mú ilé agbọ́n. A bá wá bú ilé agbọ́n yẹn,
mò ń sọ́ọ̀tì ọ̀rọ̀ ni o, á wà bẹ ẹyin funfun bẹ̀, ẹyin yẹn láwà dá padà sínú ẹyin, á wà lẹ̀, á wà bọ́ìlì ẹ̀, á wà fóbìnrin yẹn, wọ́n wá fúnbìnrin òyìnbó yẹn, ó sì lóyún, ó wá bímọ. Orí yẹn wá máa ń fọ́ èmi. Fadá yẹn, àwọn òyìnbó fadá ni. Àwọn fadá yẹn ni wọ́n gbé ẹ̀sìn kan wọ Nàìjíríà. Ṣé ń gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi tó? Ìrántí orúkọ tí Kìrìsìtẹ́nì ń pẹ̀sìn yẹn, but fadá ni wọ́n. Ṣé gẹ́ẹ̀tì ọ̀rọ̀? Kọjá àwọn Catholic. Ọlọ́run jò dáa fún ẹ. Àwọn fadá ló ní. Okay, orí yẹn wá ń fọ́ mi wá. Ọwọ́ mi sì dẹ. Àwọn ẹ̀gbọ́n mi lọ, wọn ò rá gílíntì mú bọ̀ púpọ̀, wọn ò rí ehoro mú bọ̀, wọn ò rí kú mú bọ̀ ìjọ́ kìíní ìjọ́ kejì. Bàbá mi wá ṣẹ̀ṣẹ̀ sọ pé kí ni wọ́n ṣe ọ́ tó ń yí ńlẹ̀ báyìí? Mo lórí ní fọ́ mi. A ní wọ́n á pe òyìnbó ọ̀rẹ́ mi lọ bá fadá kó gbàdúrà fún ọ. Òyìnbó yẹn wá nawọ́ sí mi báyìí lórúkọ Jésù. Kíní kan Jesus, ó ní báwọn ti ń sọ òyìnbó yẹn, Jésù kọ́ làwọn ń pè ìjọ náà. Kíní kan ṣọ́ọ̀ṣì mi mọ́ àti mọ bóyìnbó yẹn ṣe sọ. Nígbà ó na ọwọ́ yẹn sí mi, ó dọ́wọ́ yẹn padà lẹ́kìnní, ó gbé sókè, ó dá padà, ó gbé lẹ́lẹ́kẹta, ó dá padà. Ó dàbí pé wọ́n da omi sí gbogbo ara mi ni ara mi sì tutù wá. Mo fẹ́ tọ́lẹ̀tì, wá lọ gbọ̀nsẹ̀, mo wá sanra, ara mi bá yá. Mo ní màá tẹ̀lé ni. Bàbá mi ní yóò mú mi lọ. Mo ní Ọlọ́run bẹ lára ẹni yìí o. Èmi wá ń sọ fún èèyàn tí wọ́n bá ti sọ̀rọ̀, Ọlọ́run bẹ lára ẹni yìí o. Ṣé ọmọ pé tí mo rí nù? Òbí mélòó? Kìrìsìtẹ́nì lẹ́ ń ṣe o, babaláwo lẹ́ ń ṣe o, àfáà lẹ́ ń ṣe o. Àwa fi ẹlẹ́yà ẹ̀mẹ́yà, àwa fi pín ẹ̀sìn, a fi pín ayé wa, a fi pín ayé ọmọ wa. Gbogbo ọ̀wá lójútùú mọ́. Ẹyọ ẹnìkan lè gbàdúrà fún Pọ́sébù kó má hùwàkiwà mọ́. Ẹnìkan lè ṣàdúrà fún káyé ẹ̀ lójútùú. Ọlọ́run dákun wọlá ayé, wọlá ọ̀run, wọlá sánmọ̀, wọlá ilẹ̀, wọlá ọjọ́ táwa rọ́nà àbáyọ. Dákun jẹ́ kí Pọ́sébù náà rọ́nà àbáyọ. Àmín. Ọlọ́run dákun jẹ́ kí Pọ́sébù náà rọ́nà àbáyọ. Ọlọ́run, èmi àbíamọ ni mí, mo sì fẹ́ràn ẹ̀. Torí ọmọ tí ò kì í sọ kì í jalè, n tí mu ní ń wọ́rì rẹ̀, n tí mu ní ń wàhálà ọ̀rọ̀ ẹ̀. Ẹ jẹ́ kí gbogbo àkókò yìí tí wòlíì ò dìde, káàfáà ò dìde, ẹ jẹ́ a bẹ Ọlọ́run fún un. Ọlọ́run ó yọ Pọ́sébù kúrò nínú àhámọ́. Ọlọ́run dákun yọ Pọ́sébù kúrò nínú àhámọ́. Wọ́n Ọlọ́run, gbogbo ẹni bí tọ́mọ ẹnì kọ̀ọ̀kan wà nínú àhámọ́ ayé, Ọlọ́run dákun yọ ọ́ kúrò ńbẹ̀. Ọlọ́run dákun yọ ọ́ kúrò ńbẹ̀. Ọlọ́run dákun yọ ọ́ kúrò ńbẹ̀. Dákun yọ ṣebí láàrin ìṣẹ́jú kan ìwọ Ọlọ́run, ìwọ lọ́lọ́run, ìwọ ni wàláhùlá wàlákùwátà ìlà bíláyà lílé ẹ̀sìn. Wọ́n lọ ń jẹ́bẹ̀ Ọlọ́run. Ṣebí wọ́n lọ yọ Yúsúfù kúrò nínú kànga. Wọ́n parọ́ mọ́ pé ó ṣàgbèrè, gbogbo ọmọ ológo ní wàhálà. Ó sì kúrò nínú ibi ọgbà ẹ̀wọ̀n tí wọ́n tì í mọ́. Yúsúfù sì padà dọba. Gbogbo àwọn ọbàkan rẹ̀ sì padà wo oúnjẹ lọ́dọ̀ rẹ̀. Gbogbo ibi tọ́mọ ẹnì kọ̀ọ̀kan wà nínú wàhálà. Ọlọ́run dákun yọ ọ́ kúrò Ọlọ́run. Ọlọ́run dákun yọ ọ́ kúrò Ọlọ́run. Wọ́n lọ ọjọ́ tí ìlérí ayọ̀ ṣẹ lórí ànábì Yúsúfù tó fi di ọba, táwọn ọbàkan padà lọ. Ìràwọ̀ àtòṣùpá tó lálàá tí wọ́n fi jù ú sí kànga ń jọ́ sí, ẹni ìyá àti bàbá tí wọ́n padà wá kúnlẹ̀ fún nígbà tó wà lórí ọba. Lẹ́yìn ọba ẹ̀rọ ra tó jẹ́ Yúsúfù oníkọ̀ọ̀sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run díẹ̀ nù. Ìyá àti bàbá fi kún méjèèjì kúnlẹ̀ fún, ń wá nawọ́ sí wọn. Ẹ̀yin ọba ẹ̀rọ ra ìsọba alákìísí ni yín. Ọlọ́run lọ́ba, ọba Allah, ọba àárọ̀, ọba ọ̀sán, ọba òrùgànjọ́, ọba gbangba,
ọba tí ò ní kú, ọba máa bẹ níbi tó ti ń bẹ ojú omi òkun lọ, ọkàn fomi òkun ó fi sàrà fún wa tí gbogbo wa a ní mọ bí ó ti wá, a sì ní ròpin rẹ̀, yóò sì máa wà bẹ́ẹ̀ títí láéláé. Ó tún fomi ọ̀sà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ó ní kó máa kún lọ, ó sì máa wà bẹ́ẹ̀, yóò sì máa wà bẹ́ẹ̀ lọ, kò ní kú, kò ní tí, kò sì ní tí láéláé, omi ò sì ní fà ń bẹ̀, ẹ sì ní mọ bí ó ti wá, yóò sì máa wà bẹ́ẹ̀ títí láéláé lọ. Ìyẹn ni ọba Allah. Òṣùbà rẹ̀ rèé o, òṣùbà rẹ̀ rèé o. Àwọn ẹlẹ́sìn kejì, ọba tá ò rí tá a ríṣẹ́ ọwọ́ rẹ̀, òṣùbà rẹ̀ rèé o. Sáárà rẹ̀ ọba Ọlọ́run Allahu Akbar. Àfiwọ́ Allahu Akbar. Gbogbo ohun tó ń wá Portable, Ifá ni, kíní kan ni, súnmọ́ Ọlọ́run, pé Ọlọ́run, kọ́lọ́run ó dúró tì ọ́, kéṣù kúrò lára rẹ̀. Gbogbo abiyamọ ẹni pé Ọlọ́run, téèyàn bá ń pèsù, èṣù máa ń yọ ọ́ lẹ́nu, téèyàn bá ń pe wàhálà, wàhálà máa ń yọ ọ́ lẹ́nu, téèyàn bá ń pe wàhálà gbogbo wàhálà, ẹ má dá sáàbù mọ́. Mo ti sọ Portable, ọ̀rọ̀ bú tó ń sọ ní kú ẹ̀ sí wàhálà. Gbogbo ibi tó bá débi tó ti gba yìí tó bá ti gbowó wà ní wàhálà lẹ́nu ẹ̀, àwọn ò ní rí wàhálà, ìwọ náà ò ní rí wàhálà mọ́. Ayọ̀, ìdùnnú, àrísìkí, èdèrè ní kẹjá máa ṣe. Owó ń bọ̀, ọlá ń bọ̀, àrísìkí ń bọ̀, èmi ló kàn tí dùnnú ọkàn lọ́dún yìí. Dùnnú náà kàn Portable, ọkàn gbogbo wa náà. Wàlá hùlà wàlá kùwátá ìlà bìláyà lílẹ̀ àṣẹ oníjọ́ mẹ́jọ yìí. Òun ni wọ́n pé ọbẹ̀ oge, òun náà ni ìmọ̀ràn ńlá tí bàbá àlùbáríkà sọ fún gbogbo àwọn abiyamọ pàápàá fún Portable. Ẹ kàn sí bàbá àlùbáríkà webìlà nílùú Ìgbòdù, ibi tí ẹ bá ti ń bọ̀ ẹ̀dẹ́ Kòdú garage. Ẹ má dán lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdù junction, ẹ̀ tún rí soundboard bàbá àlùbáríkà àti wọlé ẹ̀ka tàbí kẹ́pẹ́ sí 08023829492 08023829492. Ire o, ó dàbọ̀. FM Owutu FM, ètò tó gbójú owó. Ní gbogbo Nàìjíríà, ní gbogbo Nàìjíríà, Owutu FM, ètò tó gbójú owó. Owutu ni ẹ máa gbọ́. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Ìkòròdú ni wọ́n wà. Ìkòròdú ni wọ́n wà. Ẹ máa wò, ẹ máa wò. Àtọmọ kékeré àtàgbàlagbà, ẹ máa wò, ẹ máa wò. Owutu FM. Owutu FM. Ẹ máa wò, ẹ máa gbọ́. Ètò tó ta lẹ́nu. Ètò tó ta lẹ́nu. Owutu owó wà. Owutu. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.